iṣẹ́ tí yẹn ń ṣe ọ̀tọ̀ níṣẹ́ ti mú ọ̀tọ̀ níṣẹ́ tayà ẹ̀rọ àgbà rẹ̀ jíra yín po kéwà ń dé o. solution tó wà sí problem tó wà. Máyégún lẹ Yorùbá dé o bàbá àgbà dé o Ìjẹ̀bú Òde la wà yìí níbi símẹ́ǹtì gbé dunlẹ̀ ṣé wọ́n ti sun wọ́n ti bá wa pẹran wọ́n ti ń pẹran ẹran ti ń lọ báyìí. gbogbo jíjẹ mímu ìrọ̀rùn. ọ̀tán ìrọ̀rùn lọ́ba dé ọ̀tán ilé bàbá ẹlẹ́ran la wà. Yes Alhaji ẹ káàbọ̀ sórí ètò yìí. Now Àlàbí Ọmọ́táyọ̀ gbogbo nǹkan ọkọ̀ lórí wọ́n kí Máyégún káàbọ̀ àwọn èèyàn ń kí Máyégún àwọn náà ń kí yín bàbá ẹ kọ́kọ́ bá a sí kinní òun kò sí nǹkan kan ìkọ́kọ́ ò lè ṣe yìí ọ̀dà ẹja ṣe báyìí ta ni Wàsíù Àyìndé ta ni Máyégún ilẹ̀ Yorùbá. Wàsíù Àyìndé Máyégún ilẹ̀ Yorùbá òun náà lè ti sọ yẹn Wàsíù Àyìndé òun ni Máyégún ilẹ̀ Yorùbá Máyégún ilẹ̀ Yorùbá. Ẹ̀ta wá ní Wàsíù Àyìndé afẹ́mọ̀ Wàsíù Àyìndé. Wàsíù Àyìndé òun lèmi tí mo jókòó tí mo bá yín sọ̀rọ̀ yìí. Ok. Èmi náà dẹ̀ ní Máyégún ilẹ̀ Yorùbá so ó dìbẹ́ lórí nǹkan tẹ́ bá fẹ́ mọ̀ ní kẹ́bìrì. Àwọn ìbá wù wá pé Wàsíù Àyìndé abími ní ọmọ báyìí ni mí kankan báyìí ni mí. Wàsíù Àyìndé ọmọ bíbí ìlú Ìjẹ̀bú Òde ta wà yìí ni mí. Good. Ìjẹ̀bú Òde Ajagbalúra. Abimi ní bíi ọdún 100 ọdún ó ń lọ pé 100 ọdún àti mẹ́rin báyìí. 100 ọdún àtọdún mẹ́rin ọmọ di máàsì kó tó pé. ó ń lọ pé mo ní ó ń lọ pé ọgọ́ta àti mẹ́rin. orí ó ti lé púpọ̀ ní 100 àti mẹ́ta. bá a bá bí ni ẹni ẹ̀wà kọ̀rọ̀ ó lè bá a yá bó o ní Alhaji Wàsíù Àyìndé ṣe di gbajúgbajà onífújì káàkiri àgbáyé bó o ní orin fújì ṣe bẹ̀rẹ̀ níbo làlájì ti kọ́ṣẹ́ níbo ló ti bẹ̀rẹ̀ bó o ní orin fújì gan-an ṣe bẹ̀rẹ̀ lọ́dọ̀ Wàsíù Àyìndé ká pé nígbà tó dorí Wàsíù Àyìndé eré yí padà gbogbo ẹ̀ yí padà àwọn èèyàn fẹ́ mọ díẹ̀ nípa ìrìn àjò yín torí bí wọ́n bá wọlé yín yípo wọn ní òòṣà òkè jẹ́ ń dàbí Wàsíù Àyìndé ẹ já gbọ́ díẹ̀ nù tójú Wàsíù Àyìndé rí. adúgbò fọlọ. Alhamdulillah. a bí orin kíkọ mọ́ mi. náà. àwọn tó bí mi lọ́mọ. bàbá mi ọmọ ọba ní. níjẹ̀bú Òde ń bí. nílùú Ìjẹ̀bú Òde màmá mi náà ọmọ ọba lòun náà nílùú Péjú Èkìtì. kábíyèsí. ṣùgbọ́n ara màmá mi ni mo ti gba orin kíkọ. Irú orin wo ni wọ́n dà yín máa ń kọ tó ń wákà ni wọ́n ní. àwọn tí ń kọ orin ìgbà tí wọ́n yẹn. Irú orin wo nìyẹn. orin tó ní ṣe pẹ̀lú ẹ bá pè ní wákà. ẹ pè ní ṣẹ̀nwẹ̀lẹ̀ nígbà yẹn náà àwọn tí ń kọ ńgbà yẹn. bá a pè ní wákà bá a pè ní ṣẹ̀nwẹ̀lẹ̀. àwọn tí ń kọ ńgbà yẹn dẹ̀ àwọn dẹ̀ lògbà pẹ̀lú bàbá Haruna Ìṣọ̀lá. Haruna Ìṣọ̀lá Bello. àwọn lògbà láti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn bàbá Haruna Ìṣọ̀lá Bello. kábíyèsí. ara màmá mi ni mo ti gba orin kíkọ. ṣùgbọ́n a gbọ́ rẹ́kọ̀dù mọ́dà yín rí o. Ọlọ́run ò fọ́n wọn lórí ọ̀sẹ̀. wọn ò wọ stúdíò. nígbà wàá gbọ́njú ẹ̀ ṣe mú wọn wọ stúdíò kẹ́ ẹ lọ rìkọ́dù àwo wọn. ó wá kọ ìtúpọ̀ jù nínú àwọn orin mi. ẹ wà ń bá wọn tó kọ ẹ sanwó copyright nù. òun ló bí mi ó fẹ́ kí n tètè gòkè. Allahu Akbar. wọ́n ní okùn ò ní gùn títí. kọ́mọ́ níbi tá a ti fà wá. níbi tó ti ṣe. ok. so mo àárẹ̀ ni mo ti gbọ́ orin kíkọ. bẹ̀rẹ̀ sí ń jáde wéré. mo jáde wéré láti bí ọmọ ọdún 7. yes. mo dẹ̀ ń ṣe competition ní Lagos Island. ọmọ Àgàràwé ni mí Àgàràwé area ni mo wà. bẹ́ẹ̀ náà mo ti bẹ̀rẹ̀ musical life mi. then adúgbò fọlọ́run láàrin ìgbà yẹn náà ṣé èèyàn ní wà kó nígbàgbọ́ fún ọjọ́ ọ̀la kó má sopọ̀ mọ́ àwọn tó ní ọjọ́ èmi nígbà yẹn mo sopọ̀ pẹ̀lú Alhaji Barrister. láti Moscow Emir Adeniyi ń wò yín onítọ́lọ́mùbá ti jẹ́ kí gbogbo kọlùkọlù ilẹ̀ ńlẹ̀ pé ẹ wà báwọn ẹ wà kọrin fáwọn Moscow pé ní Russia ìjẹ́ ìgbéré yín dé Russia rí. kò
síbi tá àti ìdè ṣùgbọ́n wọ́n bá ní Russia tún yá. Ó tún yá náà nìyẹn. tó bá wà ní àdé wọn lọ. Ọ̀dà ẹni ẹ̀wà kọ́rọ̀ ó lè bá a yá nígbà tẹ́ bẹ̀rẹ̀ eré pẹ̀lú Alhaji Barrister ṣé mọ́dà yín ló mú yín lọ ni àbí ẹ̀ka application àbí bò ló ṣe jẹ́. mo fi ẹsẹ̀ ara mi rìn lọ ni o. torí tí wọn bá nígbàgbọ́ nù yàn nígbà yẹn ọmọ tó fẹ́ kọ́ la òun dá a ṣe àfẹsẹ̀ ara ẹ̀ rìn bó ṣe fẹ́ kéde rí. Ẹ lọ bá Barrister fúnra yín. mo wọ́ọ̀kì lọ bá Alhaji Barrister fúnra yín. bó o lẹ ṣe àárín wọn níjọ́ wọn ọkọ rí yín kí ni ẹ wí. torí pé bí ṣe máa ń wá wọn ló ń gbà yẹn àwọn tó ń rí mi lójoojúmọ́ pé ọmọkùnrin yìí máa ń wá jókòó síbí báyìí. Yes. kí ló ń wá wá. Ẹ ti máa jókòó sẹ́nu géètì wọn. Kábíyèsí Ọlọ́run ní Babalóṣà. Àbí lóòótọ́ ni kí wọ́n sọ pé ẹ̀sà alágbàfọ̀ lé Barrister rẹ̀. Gbogbo ohun tó mo ṣe dun tó jalágbàfọ̀ lọ́wọ́ àgbà. Ẹ ṣe ju tó jalágbàfọ̀ lọ pàápàá. mo ṣọmọ dandan pàápàá. Allahu Akbar. torí kọjọ́ ọ̀la bá a lè dùn. Torí ọjọ́ òní. kọjọ́ ọ̀la bá a lè dùn ọjọ́ ọ̀la yẹn ló wá dé ní báyìí. Allahu Akbar. Ẹ̀yin náà ò dènà rẹ̀ kò tí ẹ̀ tì í lójú. because kì í ṣe iṣẹ́ alágbàfọ̀ mo lọ ṣe. Orin lẹ lọ́ọ́ kọ́. lọ́kọ́ṣẹ́ ni. Ó nígbà tẹ́ ń kọ́ sẹ́wọ̀n àwọn mẹ́rìírí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi tí ń ṣẹlẹ̀ wípé àwọn ìpèníjà wo lẹ bá pàdé nídìí iṣẹ́ orin tó lè súyàn pé ìjọ ẹ̀sùn orin ìjẹun ò ní sápò ńbẹ̀ báyìí. tí wọ́n bá ń ṣe nǹkan tí ò làmìlaka ńbẹ̀ èèyàn fẹ́ lè dájú kókó máa rò pé nǹkan tá à ń ṣe tí ò sí nǹkan kan yìí ká lọ òde ńgbà mi kọjá pé tá a bá lọ àṣetò máa padà wálé wá tọrọ owó lọ́wọ́ àwọn tó wà nílé láti fún àwọn ọmọ tó bá wà lónìí àwọn ọmọ ògbà yẹn kedere tó o bá ti fún wọn ní nǹkan kò sí tọ́kàn wọn. wà níbẹ̀ lọ tó bá pè wọ́n lẹ́nu nígbà míì wọ́n ní tẹ̀lé ẹ tí o bá ti yọwó ó ìwà títí sísìn náà dísìn tí o bá ti yọwó. pé eléyìí bóyá là ní wẹ́lòmíì tá a mọ̀ bá ṣiṣẹ́ papọ̀ báyìí o. wọ́n lè parọ́ kan pé àwọn sick. Story. After story, wọ́n lè láwọn sick, wọ́n lè lọ́mọ àwọn sick, wọ́n lè ní ẹsẹ̀ ń dà wọ́n, wọ́n lè ní ara màmá àwọn ìyá àwọn làwọn lọ́wọ́. Gbogbo orú àwọn nǹkan tẹ́ ẹ bá pàdé, àwọn ìpèníjà tẹ́ ẹ bá pàdé níbẹ̀rẹ̀. Ǹjẹ́ ẹ lè rántí eré tẹ́ ẹ kọ́kọ́ ṣe pé ẹ gba Fújì báyìí pé lẹ́gbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ eré Fújì. Eré báyìí ni mo kọ́kọ́ ṣe. Mo ti ń ṣe eré Fújì láti ìgbà tí ń jáde wéré. Ṣùgbọ́n pé eré ìta ẹ lọ kọrin fún yàn. Mo kọrin eré ìta náà ládùúgbò because báyìí tó o bá put ẹ̀ to practice eré orí ilẹ̀ o lè constantly mọ nǹkan tó ń ṣe débi táwọn èèyàn máa ń ṣe. ǹjẹ́ ìwé fún mi nísìnyí ni pé ẹ jí wéré nù. of course ajíwéré ni mí ní Lagos Island. ẹ lè kọrin wéré mọ́ o ẹ lè rántí orin wéré tẹ̀ mọ́ ọkọ̀ ńgbà náà. orin wéré ò ní particular direction ẹ̀bùn orin ló wá kọ gbogbo ntọ́lọ̀ bá fún ẹ̀kọ́ tóònù oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. tóònù oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. tóònù tó oníkálukú là fún rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. irú tóònù wo ni ẹ̀yin ń lò ńgbà náà. tóònù tí mò ń lò nígbà yẹn òun náà ni mo ṣe ń lò títí dọ̀la orin tèmi direction mi tí mo mú wá yàtọ̀. àwọn èèyàn ń sọ bẹ́ẹ̀ wọ́n lẹ́yìn lẹ kírètì tàlàsó fúnra rẹ̀. direction tèmi mú wá sínú orin kíkọ ó yàtọ̀ then èmi ni mo kọ́kọ́ ṣe Fuji ní competition wéré orí ìjókòó. mo dájọ́ Fuji báyìí lórí orí ìjókòó ni torí pé Fuji láwà lèmi bá jáde lágàrà o àwọn tèmi gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ mo bẹ̀rẹ̀ láti orí little Fuji lórí intermediate Fuji then senior Fuji láwà. ṣé pé ẹ mọ graduate ni ìgbè yẹn lọ school nígbà náà. mo ṣe little nígbà tí mo wà bí ọjọ́ orí ẹ̀ bá ṣe rí ló ṣe máa carry group ẹ̀ ń gbà yẹn group tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ní little Fuji láwà. nígbà náà little Fuji láwà lágàrà o mo kéré ńgbà yẹn mi sí ju bí ọmọ ọdún 8 àbọ̀ sí 11. ní gbogbo ẹ wá ń peléke sí. mo á kó mbẹ mo tún bọ́ sí intermediate. intermediate yẹn ni mo wá fi graduate wọ senior level senior category. láti ìgbà tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ Fuji tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ yẹ lè rántí pé níjọ́ tẹ́ kọ́kọ́ kọrin pé eré ìta ìlú wo lẹ ti kọ́kọ́ ṣeré níjọ́ náà. Èkó ẹ rántí ẹ̀ tẹ́ ẹ ṣeré fún o. àwọn group wà ní àwọn ẹgbẹ́ ládùúgbò. àwọn ẹgbẹ́ àdúgbò tí popular àwọn ò tí mọ̀ yín gbà náà. ẹ sáwà bí ìbá popular anyway àwọn àdúgbò mi mọ̀ mi lágàrà o. nígbà náà popular àtàdúgbò. mo popular Lagos Island jù. nígbà náà jù. bọ́ tàlàsó bò lẹ ṣe àkírètì ẹ̀ torí ọ̀gá yín ikọ̀ láì tàlàsó. níbo lẹ rí talẹ̀ rí tí ń kọ àfijọ́rú orin bẹ́ẹ̀. creation like I said gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ creation tèmi ni
mo dámú creation tèmi eba ṣùgbọ́n gbogbo creation tó ajíwèrè oríṣiríṣi bá ṣe ń jíwèrè ní Lagos Island yàtọ̀ sí bọ́n ṣe ń jíwèrè Mushin bá ṣe ń jíwèrè ní Lagos Island ó yàtọ̀ sí bọ́n ṣe ń jíwèrè ní Ìbàdàn bá ṣe ń jíwèrè ní Lagos Island yàtọ̀ sí bọ́n ṣe ń jíwèrè l'Abẹ́òkúta ó yàtọ̀ sí bọ́n ṣe ń jíwèrè ní Ìlọrin. bó lẹ ṣe máa jíwèrè lẹ́kọ̀ọ́. àwa iṣẹ́ wèrè bíi serious business ni nígbà náà ní Lagos Island serious business ni adẹ kálukú lọ́la àdúgbò tiẹ̀ àdúgbò tèmi bá jáde Àgàràwú mo bá jáde bí ṣe bá Àgàràwú jáde yẹn bẹ́ẹ̀ náà ni Fálàlà wà ní Ẹ̀pẹ́tẹ̀dó. ṣé ẹ ti ń kọrin wéré kẹ́ ẹ tó Alhaji Barrister. of course. ẹ ti ń jí wéré ìta. ẹ ti ń jí wéré of course. ṣùgbọ́n ibi tí ní orí ọ̀fẹ́ àti mọ Alhaji Barrister ni pé nígbà tí mò ń jáde wéré tí mò ń ṣe ń kọrin yẹn tá a ń dọ́gbọ́n tọ́lọ́hún tá a ń dọ́gbọ́n ti wà lẹ́gbẹ̀ẹ́ ara wa. Alhaji Barrister ń gbà yẹn wọ́n máa ń àwọn kan ń pe àwọn ẹgbẹ́ kan jọ́nà lọ́hùn àwọn ẹgbẹ́ yẹn wà ní àdúgbò wa ní Àgàràwú lọ́nà ní àdúgbò níwájú ilé bàbá mi Ìdúnàgbò avenue ilé bàbá mi wà ní 35 Ìdúnàgbò avenue àwọn ẹgbẹ́ yẹn wọ́n máa ń gbé Alhaji Barrister wá àwọn náà máa gbé Alhaji Barrister àti Alhaji Barrister máa wá kọ eré bíi eré orí ìjókòó nígbà yẹn bí tí pé ti mọ Alhaji Barrister nìyẹn because àwọn tó ń ṣẹgbẹ́ yẹn wọ́n jẹ́ àwọn ẹ̀gbọ́n tiwa ní àdúgbò. níjọ́ ẹ kọ́kọ́ mọ̀ wọ́n face to face bó ló ṣe rí lára yín. ṣé mi ṣe mọ wọn. tí láftà tí ẹ ti rí wọn níta ẹ kọ́kọ́ bá wọn sọ̀rọ̀ pé Alhaji bóyá ẹ káàárọ̀ sà mo fẹ́ mọ bá yín play mo fẹ́ mọ tẹ̀lé yín. ọkọ̀ mọ̀ mí lọ́mọ kan tí wọ́n máa ń rí ṣé tí wọ́n bá ń gbé àdúgbò tó bá rí ọmọ kéékèèké ládùúgbò ọmọ tó ń rí lójoojúmọ́ èèyàn máa ti fi sí pé ọmọ àdúgbò ni pé ọmọ ilé kejì ni o èèyàn ti fi sí pé bóyá ọmọ ilé kejì ni àbọ̀mọ àdúgbò àbọ̀mọ ilé kẹta tó wá ń jókòó síbi tó wá ń wò wá ọmọ nígbà yẹn gbogbo ilé sílé já síra wọn ilé kejì agboolé já síra wọn ẹtì ibi táwọn ní àdúgbò táwọn ń gbé kì í ṣe Lagos Island àwọn ń gbé. gbọdọ̀ ń gbé ńgbà náà. Mushin náà ń gbé. Mushin ni ẹ ti bẹ̀rẹ̀. Tabalóṣà wọ́n ń gbé náà wọ́n ń gbé ńgbà yẹn. níbo ni ìjà Alhaji Kollington ti ń kọrin ńgbà náà. àwọn náà Alhaji Kollington wà ńgbà yẹn náà. níbo làwọn wà ńgbà náà. Alhaji Kollington ńgbà yẹn wà láwọn àpárò tí mo mọ̀ ńgbà yẹn. lébùté mẹ́ta. àpárò lébùté mẹ́ta Alhaji Kollington. ẹ sọ ńlẹ̀. and ṣùgbọ́n ṣe rí nǹkan kan ní máa béèrè fún máa bẹ̀bẹ̀ fún kíní kan púpọ̀ ní ọ̀rọ̀ tá a bá fẹ́ sọ mílíọ̀nù ẹ̀jẹ̀ kó jẹ́ lórí Wasiu Ayinde nìkan. kó má lọ báyìí yọ àbáyé. ìfẹ́ tí ọ̀rọ̀ mi yà sọ́tún bóyá ló fi sí nítorí pé àlàyé ń gbà mí tí wọ́n bá ń sọ̀rọ̀ ń gbà mí ọmọ òkè ń pìtàn àwọn bàbá ẹ̀ mi nífẹ̀ẹ́ kẹ́ máa béèrè tán àti nǹkan kan nípa Alhaji Barrister. ìtọ́jú mọ́ á béèrè bẹ́ẹ̀ mọ́ ẹ ṣe rẹ́kọ̀dù kan gbà kan tẹ́ ẹ sọ gbogbo ìtàn bí fújì ṣe bẹ̀rẹ̀ nǹkan kan tẹ́ ẹ kọ̀ tán fújì ńgbà náà. ẹnu mi gbà gẹ́gẹ́ bí ìṣe mi lásìkò yẹn tó bá wọn ní ẹni tí èèyàn bá mọ̀ ó yàtọ̀ sí nǹkan tí wọ́n tán sọ fún yàn bẹ̀ ṣùgbọ́n nǹkan tí mò ń tọ́ láti sọ ni pé ṣẹ́ni tó bá ti ní ṣe pẹ̀lú àwọn aṣíwájú gbogbo ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn aṣíwájú àkọ́kọ́ gbèsè gbẹ kan ọmọ òkè ń júwe ọmọ òkè ń pìtàn bí bàbá ẹ̀ ṣe rí. ǹjẹ́ ẹ lè rántí ijọ́ tínú yín dùn jù níjọ́ tẹ́ ẹ ti ń kọ fújì níjọ́ wo nínú yín dùn jù. gbogbo ọjọ́ tí má ti wà lórí stage nínú mi dùn because. ṣùgbọ́n kan ó dùn jù kan lọ. ojoojúmọ́ tí má ti wà lórí stage nígbà tí mo microphone dání báyìí nínú mi dùn torí pé mo ní oore ọ̀fẹ́ àti láti júwe ara mi láti fira mi hàn láti express ara mi láti ṣàlàyé bí n ṣe jẹ́ wọ́n ní ó dìgbà tó o bá fi ra rẹ̀ hàn mí tó sọ irú èèyàn tó jẹ́ wàá kọ́kọ́ fi rẹ̀ hàn mí báyìí show yourself so àwọn tó ń wò mí àwọn tó fẹ́ nífẹ̀ẹ́ mi àwọn tó fẹ́ gbọ́ mi gbogbo tí mò ń sọ yẹn tó bá rẹwà létí wọn tó bá tún rí oore ọ̀fẹ́ àti rí mi jọ mí inú wọn náà mọ̀ dùn sí. inú wọn máa dùn sí. bí orin ọ̀gá mi ní bí ọba ń kọrin tó ní ẹ̀ bá dùn ṣùgbọ́n ń fetí ara ẹ̀ gbọ́. ọ̀pọ̀ inú orin yín ẹ máa tẹ bá kọrin lọ́wọ́ ẹ tún rántí ọ̀gá yín lẹ́ẹ̀kọrin Barrister díẹ̀ ìfẹ́ ń pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ pé ẹlẹ́ẹ̀filé lẹ̀fọ̀nà lẹ̀ pé ẹ̀ kúkú sọ máa kú sẹ́ láti lẹ̀. abimi sínú ọlá ọdúpẹ́ fọlọ́run ọlọ́run ò fáwọn àwọn tó bí mi sẹ́yìn ṣùgbọ́n. bó o lẹ ṣe á jẹ́ pé Barrister nífẹ̀ẹ́ yín rọ̀ mọ́ pé dandan. torí ẹni tí èèyàn bá fẹ́ jọ tí èèyàn fẹ́ dàbí ẹ̀ tí èèyàn bá rí èèyàn mọ̀ mo fẹ́ dàbí lágbájá. pé mo fẹ́ kí gbèsè ayé mi rí báyìí. kò rí báyìí bí lágbájá ìṣeré. ó. adúgbò fọlọ́run gbogbo ẹ̀ wá ti wá padà já síbi ire.
Ibire. Ibire ló já sí. Ǹjẹ́ ẹ lè rántí lára àwọn ọmọ tí wọ́n ti kọ́ṣẹ́ fújì lọ́dọ̀ yìí tàn náà ti ya kú òbí ti Barrister yẹn? Ẹ̀rí àríṣe làríkà. Bẹ́ẹ̀ ni àríkà bàbá rẹ̀ gún. Mú mi lọ sọ́dọ̀ Alhaji Barrister lọ kọ́ṣẹ́. Fúnra yín lẹ lọ. Mo fẹ́ sára mi láti lọ identify pẹ̀lú ẹni yìí. Gbogbo ohun tí mo dẹ̀ bá ń bẹ̀ ni mò ń ṣe láti lè fi ìfẹ́ hàn. Láti fi hàn pé mo nífẹ̀ẹ́ nìyí, mo dẹ̀ fẹ́ gbogbo ohun tó ń ṣe. Kò sí àti ìtọ́ pè mí sí gbogbo ẹ̀ ni máa ṣe. Fúnra mi ni mò ń pín iṣẹ́ fúnra mi. Kẹ́ni yìí sì mọ̀ fún mi. Ó mọ̀ fún mi torí pé tí gbogbo tọ́wọ́ bá pa, tẹ́sẹ̀ bá pa tó bá pè mí àti Alhaji Barrister nìkan, ọ̀rọ̀ mi máa ń ṣe ní kàyéfì tó máa ń fẹ́ mọ púpọ̀ nínú èmi tó ń rí yẹn. Ibẹ̀ náà la bá débi tó fi fẹ́ mọ àwọn tó bí mi. Bíntínláyé ó lóun gbà fún yín lórí ìdáhùn tẹ́ ẹ dáhùn ní ìsìn pé ẹ fẹ́ sọ nǹkan kan nípa ọ̀rọ̀ Barrister àti Kollington. Ó ní òun gbà fún yín, ó lóun gbóṣùbà fún yín, ọlẹ́ kárìlá ọlẹ́ kú làákàyè. Ọmọ kì í pìtàn àwọn tó bí. Ọmọ kì í pìtàn. Tó bá lò gbà fún wọn, tó bá gbà fún wọn, o gbọ́dọ̀ ẹnu ọmọ ò gbà láti pìtàn bí ìyá ẹ̀ ṣe rí. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn wà ń sọ káàkiri pé Alhaji Wasiu Ayinde Máyégún ilẹ̀ Yorùbá tó rí wọn ló lóṣèlú paraku ni pé ọkàn ń kọrin orin ó kó díẹ̀ nínú ìgbésí ayé rẹ̀. Òṣèlú gan agbádá òṣèlú lọ́wọ́ ẹgbẹ́ fẹ́ dìbò ilé ìgbìmọ̀ asòfin àgbà àbí ilé ìgbìmọ̀ èwo lẹ fẹ́ dì ń bẹ̀. Lọ́jọ́ orí wo wáyé ní almost 64. Ìgbà kẹlẹ́ lẹ́ẹ̀ lọ sùkúù London tẹ́ lọ kẹ́kọ̀ọ́ òfin díẹ̀ kẹ́ tó filẹ̀ kẹ́ tó máa bọ̀. Gbogbo nǹkan tí èèyàn ń ṣe ń gbà yẹn attempt náà ń pè. Ìgbìyànjú ni, ṣùgbọ́n mi ò gbìyànjú nítorí pé mo fẹ́ ṣe òṣèlú. Nígbà náà mo darapọ̀ mọ́ àwọn olóṣèlú fún ìdí kan àbí kejì pé kí n lè jẹ́ ògiri sọ́tún àtòsì láàrin àwọn aráàlú tí àwọn tó ń ṣèjọba ń ṣèjọba lé lórí. Tó bá jẹ́ pé lóòótọ́ lọ láìkí Alhaji Wasiu Ayinde ẹ máa ṣí ẹ máa pín káàkiri àgbáyé ọ̀rọ̀ tá à ń sọ ẹ ṣí mò ń bọ̀. So now àwọn olóṣèlú ṣé báwọn èèyàn tá à ń rí lójoojúmọ́ yìí náà lólóṣèlú kì í ṣe pé wọ́n wọ̀ bọ́ láti ojú sánmọ̀. Àwọn èèyàn wa tá à ń rí lójoojúmọ́ yìí náà ni àwọn ọ̀rẹ́ wa, àwọn ẹ̀gbọ́n wa, àwọn bàbá wa yìí náà wọ́n ń ṣòṣèlú tá à ń sọ yìí. Ìdálù níṣèlú kí ló ń jóṣèlú? Ìdálù níṣèlú. Ọkùnrin kan tó bá ti lẹ́gbọ̀n tó lábúrò ó máa ṣòṣèlú. Ẹni tó ti níyàwó tó bímọ ó máa ṣòṣèlú. Tó wá lọ́rẹ̀ẹ́ tó ju ẹyọ kan lọ ó máa ṣòṣèlú. Torí pé òṣèlú yẹn wọn náà ń pè ní bí n ṣe lè describe òṣèlú is bí èèyàn ṣe ń ṣàkóso ìlú, bó ṣe ń ṣàkóso nǹkan. Bó ṣe ń ṣàkóso nǹkan. Tó o bá mọ òṣèlú ṣe, tó bá lóbìnrin méjì wọ́n máa fòkò fọ́ra wọn lórí lójoojúmọ́ nítorí ìtì ẹ. Ǹjẹ́ ìwé ni pé òṣèlú bẹ̀rẹ̀ nínú yàrá èèyàn? Láti inú yàrá yẹn ló ti bẹ̀rẹ̀. Láàrin ọmọ àti ìyàwó. Láàrin bàbá àti àwọn ọmọ. Láàrin bàbá ìyàwó àti ibi òṣèlú ti bẹ̀rẹ̀ nù. Òṣèlú ti bẹ̀rẹ̀ nù. Ó sì á jẹ́ àwọn èèyàn ní Wasiu Ayinde bẹ́gbẹ́ mi bá pé kò ní kọrin fún ọ láíláí pé ẹgbẹ́ onígbàálẹ̀ náà ní tó bá ti nà ókè ṣé bàbá tiẹ̀ orin Buhari yẹn ó dùn mọ́ yín lẹ́nu gan-an. Ó kan sí bàbá mo ti identify pẹ̀lú àwọn olóṣèlú ní àwọn olóṣèlú tí mo identify pẹ̀lú àwọn olóṣèlú tí wọ́n ní nǹkan ṣe pẹ̀lú ìfẹ́ wọn sí àwọn ènìyàn ni mo identify pẹ̀lú. Mo ti wà nínú òṣèlú tipẹ́tipẹ́ àbí mi sínú orí ọ̀fẹ́ mímọ̀ òṣèlú ni. Kábíyèsí Ọlọ́run. Pàápàá jùlọ ní Lagos Island. Ṣùgbọ́n gbogbo ìyẹn òun ṣe nǹkan tí a fẹ́ òun kọ́ ni mo fẹ́ kà lé ní as part of àwọn ìṣe àti ìgbésí ayé mi. Bí o bá ṣe pé táwọn èèyàn mọ̀ mí fún tọ́lọ́run fún mi lórí ọ̀fẹ́ pé káwọn èèyàn mọ̀ mí fún ní orin kíkọ yẹn. So ìyẹn la fẹ́ sọ torí ìyẹn ni tó ń pè ní constituency tèmi gangan. Constituency mi nìyẹn ibi tí mo bá dìde nìyẹn ibi táwọn èèyàn bá mọ̀ mí nìyẹn. Àwọn èèyàn tara orin kíkọ mọ̀ mí kì í ṣe òṣèlú. Tá bá ń sọ̀rọ̀ òṣèlú akàn yàbá la fi ká máa sọ̀rọ̀ olóṣèlú dé yẹn ká máa fi ṣe orin kíkọ gangan ní ọ̀nà mi. Orin kíkọ lọ́nà mi. Orin kíkọ gan. Ẹ̀yin táwọn ìwé ni pé kò sólóṣèlú tẹ̀ lè kọrin fún báyìí. Mo lọ́rẹ̀ẹ́ tó pọ̀ nínú ẹgbẹ́ olóṣèlú káàkiri. Mo nínú PDP, mo nínú APP, mo nínú APC,
mo ní káàkiri àtẹgbẹ́ mi tí ò tiẹ̀ ṣe nínú tí ò tiẹ̀ popular. bẹ́gbẹ́ olóṣèlú mi bá pè yín ẹ kọrin fún wa bóyá afẹ́ ẹgbẹ́ eléwélè mi ṣe ní ìsìn mọ́dẹ̀ fẹ́ joyè. ṣe ẹni ògbọ́n kan tẹ̀sí ẹni tó ń bá pè mí. bẹ́ẹ̀ni. tó ń bá pè mí. tí wọ́n bá pè mí ṣáà lè lọ fira mi sìn gbà ń bẹ̀. so àwọn tó pè mí yẹn ni mo identify pẹ̀lú. àwọn tí ò pè mí mi nítorí pé kán bá lè mọ̀ pé tí gbogbo yín ni mò ń ṣe o màá máa fira mi sìn gbà. àwọn tó pè mí yẹn wọ́n rí ó ní tó rí ní ara mi tí wọ́n ṣe pè mí. kí ni ó bí Alhaji Wasiu Ayinde ẹ bá kọrin àwọn nǹkan wo ni ẹ máa ń láìkí láti máa ṣe èmi mọ̀ ọ́ ṣùgbọ́n ìní sọ fẹ́ nìkan kan. àmọ́ mọ́ o ẹ láìkí oúnjẹ dídé ẹ láìkí kẹ́ ẹ mọ̀ dáná ráìsì kẹ́ ẹ mọ̀ ṣe jẹ ẹnu ilé. àkóbálẹ̀ sá fún. mi ìfẹ́ ti di àtẹnujẹ para mi. bẹ́ẹ̀ tí ẹ gúùdù lórí oúnjẹ sísè gan. lára àwọn oore tí màmá mi ṣe fún mi. ṣé ẹ lọ kọ́ níbì kan ni. ìyá tó bí mi lọ́mọ ló kọ́ mi lóúnjẹ sísè. béèyàn ṣe ń jẹ. torí màmá mi máa make sure pé gbogbo àwọn ọmọ ìdúró báyìí ìwọ lọ mú gbá wa lọ máa wò wá lọ mú kíní kan wá lọ mú kò gbàtà ó yá mú èlùbọ́ yẹn máa bù sínú omi yẹn kó máa yí báyìí so màmá mi oore inú àwọn oore ya kíkọ́ tí màmá mi kọ́ mi nìyẹn. ẹnìkan ń kí yín onímọ̀ọ́lù ń kí yín ó wà lórí aago ó ní kí n máa kí máa yégún pé ẹ kú ohun o. èmi náà kí wọn aṣáájú. hello. aṣáájú èmi náà kí wọn. a sọ̀rọ̀ létà. èmi náà kí wọn aṣáájú. ìyá bẹ́ẹ̀ ni onímọ̀ọ́lù bá a bá bí ni Alhaji yàtọ̀ fún pé oúnjẹ sísè kí ni ọ́bì yín gan. ọ́bì mi pọ̀ ọ́bì mi travel. kẹ́ ẹ mọ̀ lọ látòrí bàálù kan sí kan. máa travel káàkiri mo fẹ́ mọ̀ lù mo fẹ́ mọ̀ gbogbo nǹkan mo fẹ́ mọ̀ iṣẹ́ àti àṣà káàkiri ló ń gbé mi káàkiri lọ sí gbá lọ sí kò lọ sí bí lọ sọ́hùn láti mọ̀ ń pa nǹkan tó pọ̀ torí iṣẹ́ tí ń ṣe yẹn iṣẹ́ tí ń ṣe ó gba pé kí n kọ́ ìmọ̀ kí n ní ìmọ̀ nípa tòtún tòsì àti gbogbo nǹkan tí n bá nímọ̀ nípa ẹ̀ mi ní lè sọ̀rọ̀ kẹ́nu mi dákáṣá nípa nǹkan torí pé téèyàn bá ní knowledge láyé yìí ìyà àkọ́kọ́ téèyàn tọrọ fún rẹ̀ ni kó wà lack of knowledge kó má ní oore ọ̀fẹ́ àti àǹfààní ìmọ̀. wọ́n ní níjọ́ tí ẹ fẹ́ lọ sílùú òyìnbó tí wọ́n dènà yín ní físà tẹ́ ti gba físà tán tí wọ́n ò jẹ́ wọlé wọ́n níjọ́ yẹn nínú yín bàjẹ́ jù sí lóòótọ́ ni. inú mi ò bàjẹ́. lóòótọ́. nítorí pé mi ìlú òyìnbó tí mo lọ mi ìlú ọ̀nbẹ láti fẹ́ gbé lu òyìnbó mo lọ láti lọ ṣiṣẹ́ ni láti lọ kọrin wọn ọ̀dẹ̀ deport mi. kí ló ṣẹlẹ̀ ńgbà náà ẹ jẹ́ á gbọ́. nǹkan tẹ̀ láti sọ fún wa ni pé nígbà yẹn mo kó gúrùpù dání. yes. work permit a ní work permit. okay. work permit yẹn òun la fi gba visa lẹ́kọ̀ọ́. okay. work permit la fi gba visa lẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ fún wa ní work permit yẹn wọ́n fún wa ní visa based on work permit wa. ìgbà tí flight máa fi gbé wa dé London work permit wa ó ti expire. ó ti lapse. táwọn immigration sọ fún wa ni pé ká padà lọ ká lọ tún documentation wa ká lọ tún ṣe a dẹ̀ padà àtún documentation wa ṣe a dẹ̀ wọlé a dẹ̀ lóṣù mẹ́ta. kábíyèsí Ọlọ́run. so n tó ń tẹ̀ láti ṣe ńgbà yẹn ni pé òyìnbó strict ńgbà yẹn. visa tó wà ńgbà yẹn visa mo ń travel as a visitor ọ̀tọ̀. mo fẹ́ lọ ṣiṣẹ́ ọ̀tọ̀. so based on work permit ọwọ́ wa làwọn bá wa fà pé okay fine work permit fún yín ní visa kẹwàá but work permit yín ti lapse. yàtọ̀ fún ṣe fújì iṣẹ́ wo tún làlájì tún máa ń ṣe náà. mo níṣẹ́ tó pọ̀ mo ń ṣòwò oníṣòwò ni mo ń ṣiṣẹ́. irú iṣẹ́ ìṣòwò wo. gbogbo òwò tó bá ti dà tó ti wà láti iwájú ilé tí ò jẹ́ òwò ẹ̀ǹkulé. ẹgbẹ́ ẹ̀ ń sin màálù. gbogbo nǹkan ni mo ń ṣe búrẹ́dì mo ń ṣe omi mo ń ṣẹyin. a lè yí bolé àwọn iléeṣẹ́ yín kákan wò sóṣòṣò díẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tó lè ọ̀fẹ́ bá yọ. á wò ó láti ìgbà tí a ti ń bọ̀ yín ẹ sọnù ọ̀rọ̀ yín nìsín ẹni ẹ fẹ́ máa sọ̀rọ̀ pẹ̀lú ntọ́bàjẹ́ máwọn aṣíwájú ó tójọ́ mélòó tẹ̀tẹ̀ Alhaji Kollington kan yìí àwọn èèyàn láàrin yóò gún wọn ní gbóngbóng wà láàrin ẹ mọ gbòòlẹ̀ ti Alhaji Kollington.
ṣe rí gbogbo àwọn ìròyìn tẹ bá ń àwọn ìròyìn orí títì. ẹni tá a bá gbọ́ náà ni. àhesọ ni ìròyìn orí títì àhesọ ni. mo ṣe gbọ́ bí ìyàwó ọmọ Alhaji Kollington kò tí ì lè ju bí ìjọ mélòó lẹ́nu bóyá ló tí ì lè ju bí ìjọ mẹ́wàá lọ àbí ìjọ mẹ́wàá tó bá ju ìjọ mẹ́wàá lọ bóyá 2 weeks kò tí tó 2 weeks. tẹ lọ bẹ. wọ́n ṣe ìyàwó ọmọ wọn lọ́lọ́gbàdo mọ̀ sí lọ́bẹ̀. àdúpẹ́ pẹ́ òkun kí ni máa ń múnú Alhaji Wasiu Ayinde dùn tí wọ́n bá wà lórí stage. tí máa ń express ara mi tí máa ń ṣàpèjúwe ara mi tí mò ń ṣe mo tẹ́ra mi sáfẹ́fẹ́ tí mò ń express ara mi tí mò ń lanu tí mò ń sọ̀rọ̀ tí mò ń ro orí at the same time tí mo dẹ̀ ń sọ̀rọ̀ torí iṣẹ́ ńlá ni akọ́ṣẹ́ ni kéèyàn máa rorí kó dẹ̀ máa orí tèmi máa ń kọ mi ń kọ sínú ìwé orí tèmi fi yàtọ̀ ọ̀nà tèmi gbà kọ́ṣẹ́ tèmi mi ń kọ ní tèmi sínú ìwé. bó lẹ ṣe wá máa rántí gbogbo ẹ̀. òun láti rántí nítorí pé nǹkan tí mo rò sọ ni àròsọ látòrí mi ni that's my creation mi ẹni tó ń kọ nǹkan sínú ìwé èyí tó pọ̀ jù nínú nǹkan tó ń kọ sínú ìwé ó ṣeé ṣe kó jẹ́ àkọsílẹ̀ ẹlòmíì ló ń kọ. tí èso orin tiẹ̀. ó ṣeé ṣe kó jẹ́ àkọsílẹ̀ ẹlòmíì ṣùgbọ́n orin tèmi ń kọ orin mi difficult lápá kan fún àwọn èèyàn láti rò pé àwọn lè adapt sí káwọn bóyá kan àwọn tó máa àwọn ọmọlẹ́yìn àbí tó fẹ́ ṣe bíi tèmi tó fẹ́ kọrin mi wọ́n láti prepare fún irú ẹ̀bùn yẹn tí wọ́n bá prepare fún ẹ̀bùn yẹn torí àròsọ lórí tèmi èmi ń lò báyìí bí nǹkan bá ṣe rí sí mi ni mo ṣe ń lò ni mo ṣe ń so pọ̀ ni mo ṣe ń sọ lórí ẹ̀bùn tọ́lọ̀ ń fún ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀bùn tọ́lọ̀ ń fún mi tí mo dúpẹ́ jù òun lẹ̀bùn orin kíkọ Ọlọ́run gbé ó fún mi ní ẹ̀bùn orin kíkọ ó fún mi lẹ́bùn orin kíkọ mo wá arrange music mi fúnra mi èmi ni mo ń kọ orin mi fúnra mi mo wá arrange orin mi even nígbà tí àṣà kí àwọn composer kọ́ máa kọrin fún yàn àwọn composer tó máa compose orin tó máa gbórin wá fún ẹ tó máa gbé dọ́dọ̀ mi máa ń pe kíní kan ní a máa fọ̀ àkọ́kọ́ ní láti kọ́kọ́ fọ̀ fífọ̀ orin yẹn àkọ́kọ́ fọ̀ gbogbo ìdọ̀tí pálapàla repetition nǹkan kò táwọn kó sínú ẹ̀ yẹn a máa yọ dànù ìyẹn tọ́lọ́ máa jẹ́ kí n ní interest nínú nǹkan tó bá kọ. tẹ́ ẹ bá tẹ̀ wá ní interest ẹ̀ dá gbogbo ẹ̀ nù pé ẹ lọ múrin mi wá. ẹ lọ mú nǹkan mi wá torí kò sí bó ṣe lè máa ṣiṣẹ́ wá káwọn náà má tún wá. ìyá ara àwọn òṣèré fújì kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n ń kọrin bíi tìyín tó jẹ́ pé wọ́n pọ̀. Alhaji Ramoni Àkànní nínú àwọn ọmọ alálùbáríkà tí Ọlọ́run ní kí wọ́n tẹ̀lé ẹsẹ̀ mi tó lè ṣe dáadáa Kọ́ládé Ọ̀nànúgà ara àwọn alálùbáríkà Lékan Àyìndé àwọn ọmọ alálùbáríkà wọ́n pọ̀ bẹ́ẹ̀ rẹpẹtẹ wọ́n pọ̀ rẹpẹtẹ. àyíjẹ́ ń wí ni pé wọ́n láwọn tí a bá ń kọrin bíi Wasiu Ayinde wọ́n máa ń lówó gan pé ṣùgbọ́n rẹ́kọ̀dù wọn èyí tà bó ló ṣe jẹ́ rẹ́kọ̀dù tí yín máa tà ó yẹ kí rẹ́kọ̀dù tí wọn náà ó tà. rẹ́kọ̀dù wọn tà because. ó ń tà. wọ́n ní àríṣe àríkà bàbá rẹ̀ Ramoni ń ṣe dáadáa. rẹ́kọ̀dù ẹ̀ ń tà dáadáa. Ramoni ń ṣe dáadáa tó àrígbó ń ṣe dáadáa a sì ń rí lójoojúmọ́ ayé sì nífẹ̀ẹ́. ó sì ń kọrin lójoojúmọ́. Kọ́ládé ń kọrin lójoojúmọ́ ayé sì nífẹ̀ẹ́. Lékan Àyìndé ń kọrin lójoojúmọ́ ayé sì nífẹ̀ẹ́. lẹ́yìn ọba dé gbòòrò Ìbàdàn èèyàn mọ̀ pé Lékan Àyìndé ọmọ ni ó fẹsẹ̀ méjì dúró àbọ̀ wà nílùú Ìjẹ̀bú Òde ó fẹsẹ̀ méjèèjì dúró wọ́n lùlù káàkiri wọ́n ṣe ń lùlù Ìbàdàn náà ń lùlù l'Ékòó náà ń lùlù Ìlọrin náà ń lù káàkiri Ọlọ́run gbàdúrà wọn wọ́n ń ṣe dáadáa. onílù tẹ́ ẹ̀ bá ẹ jẹ́ kí n fèsì yẹn onílù tẹ́ ẹ̀ bá rí ó ṣe rẹ́kọ̀dù dáadáa nísìn nítorí báyé ṣe dà ló bà rẹ́kọ̀dù jẹ́ mọ́ àìmọye onílù lọ́wọ́ nítorí pé àwọn èèyàn wá ń sìn. bó o láyé dà. nítáyé ṣe dà ń sìn ayé free downloading. wọn ò ṣe máa ṣe fẹ́yìn náà. wọ́n ń ṣe é kò sónílù tí ò jìyà ní anywhere in the world. ṣé kó affect ẹ̀yin náà. kò sẹ́ni tí ò lè affect kẹ́yìn ṣe ń lò wọ́n ní ọ̀bọ ńlágùn irun ara ẹ̀ ní òjá mọ̀ oore ọ̀fẹ́ àti àǹfààní àwọn èèyàn tọ́lọ́run ní kí wọ́n nífẹ̀ẹ́ wa ní bọ́n ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni a ṣe ní oore ọ̀fẹ́ àti láti jà àwọn èrè ní àwọn ibì kan kò sónílù tó ń kọrin láyé yìí ó tàwọn tìlú òyìnbó free downloading ní music these days ó ti kó bá iṣẹ́ yẹn débi pé ìgbàtéèyàn kan tó ní music yẹn lọ́wọ́ tó fẹ́ fẹlá tó download ẹ̀ sórí system ẹ̀ tẹ́lómi rí tó gbé tẹ́lómi gbé wọ́n ṣe bà music jẹ́ nìyẹn. ọ̀dọ̀ ní táwọn èèyàn ń wí wọ́n ní àwọn oní hip hop tí wọ́n dé wọ́n ní ẹjú fẹ́ kó bá fújì wọ́n ní
bẹ́ẹ̀ náà ṣe gbàjọba lọ jùjú bẹ́ẹ̀ ni àwọn oní hip hop wọ́n ní wọ́n fẹ́ ká gbogbo ẹ̀ ńlẹ̀ ṣé lóòótọ́ ni. ìdẹ̀lẹ̀dẹ̀ òye àwọn èèyàn ni tó bá mọ trend tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyé wọ́n mọ̀ pé music tó wà ń tàn sìn free downloading ló pọ̀ jù. gbogbo music. gbogbo music free downloading ìwọ tó o bá lára òfò tó bá jókòó sórí pé rẹ́kọ̀dì tó bá tà ló máa jẹ ó tọ̀ wọ́n á jẹ́ yàgàn á jẹ́ yàgàn torí pé free downloading ló òun ni order of the day in the last 15 years free downloading ti wà in existence very seriously tó dẹ̀ ti pa tó ti ṣe àkóbá fà ìmọ̀ye olórin káàkiri àgbáńlá ayé ṣùgbọ́n ó ti wà very very glaring ó ti di order of the day láti bí in the last 5 years nísìn gbogbo àwọn àti hip hop ni o àti igbá ni o àtàwọn hip hop Amẹ́ríkà gan mélòó kan fi ń ṣoríire tẹ́lẹ̀ tí wọ́n bá ṣe rẹ́kọ̀dù ẹ̀yọkàn odò lóríire odò lówó. kábíyèsí Ọlọ́run. àwọn tó ń kówó fún artist ńgbà yẹn wọ́n ń kó fún artist nítorí pé wọ́n nígbàgbọ́ pé artist tó ṣe eléyìí tó dancing tá a bá ń tà lọ tá a bá tó fi lórí ọ̀fọ̀ kó tún ṣe mí owó tá a ná fún yẹn láàrin ọdún mẹ́ta àárín owó yẹn kó jọ padà bí wọn bá dánwó ẹ̀wò ń ṣe wọn máa jẹ gbèsè ní torí free downloading ni so rẹ́kọ̀dù gangan kò dowó bó ṣe yẹ mọ́. ǹjẹ́ orin hip hop yóò ń tẹ́tìn fújì báyìí abẹ́ ẹ rò pé. mi ò rí èmi ò rí ibi tó bẹ ti tẹ́tìn rẹ. lọ́dọọdún lóṣooṣù ni oní hip hop kọ̀ọ̀kan ń dìde. ojúmọ́ kan ò lè dé kórógùn márùn kọ́ o. ọ̀sẹ̀ mi ìmọ̀wó lọ́wọ́ aláàjì. kẹgbẹ́ wa márùn dé o mo tún gbé kan dé àwa ti gbé wọn wò wọ́n fúyẹ́ gẹ́gẹ́ bí igbá Àyìndé ti gbé wọn wò wọ́n ta bẹ́ẹ̀bẹ́. wọn ò ta bẹ́ẹ̀bẹ́. ọmọ wa ní ìfowó ṣe Àyìndé ojoojúmọ́ ọ̀sẹ̀ kan ò lè dé ká má lóde ìyẹn nìkan kọ́ a sì ń ṣe ó lámìláká tó pọ̀ Ọlọ́run ní kí ìfẹ́ àwọn èèyàn wa kó gbé wa ró. bẹ́ẹ̀ ṣe máa ń lòde tẹ́lẹ̀ gbogbo èèyàn lọ́mọ̀ pé lọ́sọ̀ọ̀sẹ̀ ni ìṣàṣà lọ́sẹ̀ tẹ́yìn lóde kan tàbí méjì ṣùgbọ́n tí a di Monday Tuesday Wednesday báyìí kí ló fà tẹnu ọjọ́ mẹ́ta yìí Monday Tuesday Wednesday Thursday wọ́n ní bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ ṣe party gan ẹ lè sọ pé Monday ló wà nílẹ̀ o so ó lo Monday àbí Tuesday ló lò. ẹwà kó bá ta rí láti March tí COVID ti dé gbogbo nǹkan ló pa ọwọ́ pa ẹsẹ̀ pa gbogbo nǹkan dúró sójú kan iṣẹ́ òsì ní March April May June July August September nígbà tí October dé ààfọ̀ ẹ̀ almost àtúnbẹ̀rẹ̀ October ní wàhálà tún ṣẹlẹ̀ fẹ́rẹ́fẹ́ so gbogbo àwọn déètì táwọn èèyàn ti gba wọn yẹn bákan ṣáà là á ṣe fíìlì ẹ̀ ọ̀. èmi rò pé nígbà COVID lọ ẹ fẹ́ gbogbo owó tẹ́ ẹ míìsì ní táìmù COVID ẹ fẹ́ pa pọ̀ ni. ẹni tó ti fẹ́ ṣe ṣóò tó ti sanwó ṣóò tó ti plan program ẹ̀ ẹni tó ti fẹ́ ṣòde tó ti plan program ẹ̀ nígbà tá làáfíà jàjàdé yẹn ẹlòmíì wo bẹ́ẹ̀ ni pé wo bí ó bá yẹ pé Monday Tuesday ló bá wà káti ìṣìnáwó ìkínáwó ìṣègùn kó kú omi ẹ̀ torí pé ó ti mú àwọn èèyàn wa lára pé lọ́dọ̀ tí wàá ń bí báyìí à ń fi òde pípé a fi ń ṣe ìkóra ẹni jọ àwọn tó bá ń ṣe pátí àpèjọ àwọn tó ń ṣe pátí ò ń ṣe oníranù náà bẹ́ẹ̀ lọ títí kábàdé pé bẹ́ẹ̀ torí kó oníranù ni wọ́n ṣùgbọ́n ó ti mọ́ wa lára pé àṣà tiwa nìyẹn. láti kóra wa jọ. òyìnbó tá à ń sọ ìgbọ́n náà àwọn náà ń ṣe àpèjọ. bẹ́ẹ̀ ni wọ́n á lọ fíìmù wọn á lọ wọ́n. táwọn náà bá lóde wọ́n ń ṣàpèjọ. wọ́n ń ṣàpèjọ táwọn náà máa ṣe pati òyìnbó ń ṣe gbogbo pati táwa ń ṣe níbi táwa ń ṣe àpèjọ yẹn òyìnbó náà ń ṣe àwa ń máṣọ bí òyìnbó náà ń pe aṣọ wọ́n á pe white wọ́n á ṣe white party white dress party oríṣiríṣi nǹkan náà ń ṣe wọ́n á pe suit wọ́n á pe bikini party òyìnbó ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ká má dàbí gbàtẹ́ pàwà nìkan náà dákú wáyé oníranù à ń ṣe oníranù àṣà wa tá à ń gbé lárugẹ ló jẹ́ ká dàbí oníranù à ń ṣe oníranù pátí ṣíṣe òun ṣe ranù. Àmùdá Yusuf tọ́lọ̀ ń dá lọ́lá lamẹ́ríkà ó ní kí n kí yín gan-an. Àmùdá ìlú bẹ̀ ṣe ti Maryland. òun náà ni ẹ tiẹ̀ mọ́ dáadáa mẹkáníìkì ó ní kí Àmùdá Yusuf tọ́lọ̀ ń dá lọ́lá máyégún kí ọ ẹni ẹ̀wà kọ̀rọ̀ ó lè bá a yà kò síbi tá a bá wò ó bíi méjì mẹ́ta mẹ́rin tí a mọ̀ nílé yín tó wà lẹ́kọ̀ọ́ ẹ kẹsàn àdédé decide pé mò ń kó kúrò lẹ́kọ̀ọ́ mò ń kó lọ Ìjẹ̀bú Òde kí ló dé wọ́n sì lẹ́kọ̀ọ́ ní commercial place. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n
màmá mi Ìjẹ̀bú ni màmá mi ń gbé wọ́n ti kọ́kọ́ wà lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ wà tó yá màmá mi ń dàgbà sí wọn wá ní àwọn fẹ́ padà sílé ìlú ìlà bí màmá mi sí bó tilẹ̀ jẹ́ pé àwọn tó bí Èkìtì ni wọ́n ṣùgbọ́n ìlú ìlà bí sí ìlú ìlà ọ̀dẹ̀ ló ti lọ́kọ so ó wá lóun fẹ́ padà sílé so ó padà wálé ó wá ti wá ń di pé ìgbà tó ń fi padà sílé tèmi ṣì wà lẹ́kọ̀ọ́ yẹn tí n bá fẹ́ rí wọn mo ṣe máa ń take pain kan lọ bá mi gbé wọn wá àbí kí n wá yọjú sí wọn but mo nífẹ̀ẹ́ màmá mi gan àmọ́ màmá mi náà nífẹ̀ẹ́ mi gan. ẹ fẹ́ jìnnà sí wọn. torí pé mi ò fẹ́ jìnnà sí àti pé mi ò fẹ́ máa dà láàmú every time tó bá fẹ́ rí mi tí màmá mi bá rò láago mẹ́wàá alẹ́ bóun fẹ́ rí mi láago mẹ́wàá alẹ́ yẹn kò sí nǹkan tẹ́lẹ̀ bá sọ kò sí nǹkan tẹ́lẹ̀ sọ fún kò sí wàásù tẹ́lẹ̀ ṣe fún ó fẹ́ rí mi lásìkò yẹn Ọlọ́run ti jẹ́ kí wọ́n ní ọlọ́mọ burúkú ò gbé sọnù wọ́n àti wàá sọ ọlọ́mọ tó ń ṣe dáadáa ẹni tọ́lọ́run bá fún lórí ọ̀fẹ́ tó bí irú ọmọ tí Ọlọ́run ní kí ayé kan bá tẹ́wọ́ gbà yìí kò ní fi wá sọ̀kò dànù. so yóò fẹ́ máa mójútó. Ọlọ́run ní pa olú ọmọ fún wa ọmọ tó tó olú ọmọ wa Ọlọ́run ní pa Ọlọ́run aṣọ ọmọ gba lólú ọmọ so kò lè jókòó sí Ìjẹ̀bú kémi wà lẹ́kọ̀ọ́ ká wá ní kọ́kọ́ yẹn balẹ̀. kásápè torí mọ̀mọ́ yín lẹ fi wá lalé ìmọ́lẹ̀ báyìí. mo wá decide pé kémi náà kì í máa bọ̀ lé sókè lè wà nítòsí ẹ̀ torí pé kò bí mi nítorí nǹkan méjì ó bí mi nítorí pé kí n lè ṣẹ̀yẹ fún ni. kábíyèsí Ọlọ́run. torí pé látara pé ó bí mi kò regret kò kábàámọ̀ pé òun bí mi torí pé wọ́n ń fi orúkọ rere tọ́lọ́run ní kí tọ́lọ́run fún mi táwọn èèyàn tó fi ń pè mí yẹn wọ́n ń pè ìyá Wàsíù àti Wàsíù ń ṣe dáadáa inú àwọn èèyàn ń dùn wọ́n ń pariwo ìyá Wàsíù wọ́n ń pariwo ìyá Wàsíù. ǹjẹ́ ẹ tilẹ̀ máa ń lọ sílùú Péjú Èkìtì ìlú mọ́dà yín. of course. lẹ́ẹ̀kọ̀ọ̀kan. máa ń lọ. màmá mi ò fìlú ẹ̀ ṣeré kò fi bí tán gbé bísí yẹn ṣeré. ẹ ti jọ lọ bẹ̀rẹ̀ rí. láì mọye ìgbà ẹ̀gbọ́n ẹ̀ sì ṣaláìsí ní ìwọ̀n ní àwọn àsìkò kan sẹ́yìn díẹ̀ báyìí tó ṣe ìtọ́bẹ̀ tó rọrùn. adúpẹ́ pẹ́ ọ̀kan ṣé ẹ rìtáyà tó bá yá. retirement Ọlọ́run ló ní gbogbo nǹkan ẹ̀dá ò gbọ́dọ̀ sọ pé bákan ni. bí ọdún mélòó ni ẹ rò pé èèyàn lè kọrin fújì dàpọ̀ tó rìtáyà. well èmi ò mọ nǹkan tó ń jẹ́ retirement ìdàpọ̀. lẹ́yìn bá ti darúgbó bíi 80 100 yá àtúmọ̀ kọ fújì bí. ẹni tó ṣẹlẹ̀ ni pé tẹ bá wo bá àbárí kankan sọ ẹ wo bàbá wa Ebenezer Obey. yes. lọ́jọ́ orí tó ń wà nísìnyí I think bàbá wa ṣe máa jẹ́ bí 78. bẹ́ẹ̀ ni. báyìí àwọn èèyàn fún wọn ní oore ọ̀fẹ́ kan láwọn ò ṣe mọ́ King Sunny Adé àwọn náà ti dàgbà àwọn èèyàn fún wọn ní oore ọ̀fẹ́ kan láwọn ò ṣe mọ́ nígbà tó náà wọn ò bá ti rìtáyà èèyàn èèyàn lè sọ pé òun rìtáyà ara òun gbogbo ohun tó ń jẹ́ kéèyàn rìtáyà ara ẹ̀ Ọlọ́run máa fi ṣàdánwò fún wa àmín o òun ní àìlera kí ní àárẹ̀ ọ̀la àárẹ̀ kó máa fi ní kú máa fọ̀dá dájìde nígbà tó Ọlọ́run ò tí ì ṣèyẹn fún yàn o lè dédé yan retirement fún rẹ ọpẹ́ ní gbogbo nǹkan orí ọ̀fẹ́ ni káà dúpẹ́ pé Ọlọ́run ṣe léyìí fún wa káwá sọ pé a ti wá lọ́lá tán abẹ́jà jù sílẹ̀ àwọn míì kì í ṣe torí ọlá yẹn ṣé ẹ máa sọ pé ọmọ bàbá Ebenezer Obey Ọlọ́run ò gbà fún wọn ni Ọlọ́run gbà fún wọn ṣùgbọ́n àwọn tó ti jọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ wọn fi wọn lọ́rùn sílẹ̀ títí dìsìn. rẹ́kọ̀dù yìí tó mélòó báyìí. ó pọ̀ o. yóò ti tó 40. mo ti ṣe rẹ́kọ̀dù ó lé ní 100. ó lé lọ́gọ́rùn-ún kan. ó lé lọ́gọ́rùn-ún tí n ti ṣe ní ọba fọ́ọ̀lù rẹ́kọ̀dù tó fọ́ọ̀lù tó tẹ̀lé Wàsíù ẹ bá pèlè iṣẹ́ ọmọ ajé àti etí ń ṣe fọ́ọ̀mù ajé àti etí ń ṣe sílùú òyìnbó àti etí ń ṣe sáwọn òbò míì ẹ bá tó gbọ́ rẹ́kọ̀dù mi pọ̀ mo ti ṣe rẹ́kọ̀dù tó ti lé lọ́gọ́rùn-ún. èyí tẹ́ ẹ sọ èyí ló mú mi rántí ìgbà tí wọ́n ń jẹ Olúbàdàn ńbàdàn tẹ́ ẹ wá kọrin ní gbangba Màbó kí ló dé tẹ́ ẹ ń sunkún jọ náà ó dàrin kan lórí yín bá wú ẹ bá ń sunkún kí ló dé. torí pé nǹkan tí bàbá Olúbàdàn ní ohun tí wọ́n jà fún jù níjọ́ tí bàbá Olúbàdàn níjọ́ tó ti dolóyè nìbàdàn kò sí gbogbo ohun tẹ́ bá bàbá sọ ìṣe olóyè ọ̀rọ̀ Olúbàdàn ìṣe olóyè ọ̀rọ̀ Olúbàdàn ni even pàápàá bàbá wà ní stúdíò gbogbo tá bá ti ń ṣe recording lọ ètò ẹ kí bàbá fi jókòó pẹ̀lú wa mọ́jú tá bá máa wà ní stúdíò tó yẹ pé iṣẹ́ wọn ni. ṣé bàbá náà máa bá yín lọ stúdíò. wọ́n máa wà ní stúdíò tágbàlagbà bá jókòó wọn ní tọ́wa sọ́nà gbogbo àwọn oríire àti àǹfààní tá a ṣe. wọ́n tún máa tọ́ yín sọ́nà nú àwọn oríire. wọ́n láti tọ́wa sọ́nà torí tá bá ń ṣe míì tí ó bá ń lọ sí direction tí wọ́n believe pé wọ́n ní tọ́mọ kékeré bá ń gégi àwọn àgbàlagbà ní ọmọ ibi tó máa wó sí orí ọ̀nà míì táwọn máa fọmọdé sọ tó jẹ́ pé tá a bá sọ tá a bá ṣàgbékalẹ̀ dáadáa tó lè dogun kó dìjà nígbà tí rẹ́kọ̀dì yẹn bá dé ta àwọn á ti tètè bá wa darí ẹ̀ sí ibi tí ó máa sọ̀kalẹ̀ sí ibi ire torí téèyàn bá ní gbogbo orú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ló máa yẹ kí wọ́n ṣiṣẹ́
so bàbá máa fi wálẹ̀ ní wọn làwọn lọ́bàdàn ó lè dagun márùn báyìí sí bàbá ní àwọn lọ́bàdàn àwọn sáà ìpàdé àwọn olóyè wà lálẹ́ yìí ìpàdé àwọn olóyè wà láàárọ̀ kùtùkùtù lọ́la kò ṣẹ̀ni máa já àárọ̀ làlà àwọn máa jí lọ so ihun tó ń pa mí lẹ́kún gbà tí wọ́n padà wá dorí Ìbàdàn ni pé so bọ́ọ̀lù wọn bá ṣe ń ṣe ọlá náà rè àṣọjọ́ ayọ̀ báyìí tó ń bọ̀ fún bàbá yìí pẹ́fọ́ lọ́hùn tó pa mí lẹ́kún gbà yẹn nìyẹn torí pé wọ́n dájọ́ ni gbogbo èèyàn kọ́ ni ó ní orí ọ̀fẹ́ kíkó àjọ. ìyẹn lè dájọ́ kọ́mọ́ kó. tọ́lọ́wọ́n bá ní ọlọ́run ló ní gbogbo nǹkan. ọlọ́run já kájọ wa já fẹ̀mí gúngùn kájọ ẹ̀mí gúngùn ní sànyà ọlọ́run jẹ́ kẹ́mi wá ogun ẹni ẹ̀wà kọ́rọ̀ ó lè bá yà àwọn nǹkan wo lẹ rí lálébù tó wà nínú iṣẹ́ fújì tẹ́ rò pé bíi kàńdá tẹ́ lè yọ kúrò tẹ́ bí ìmọ̀ràn tẹ́ lè ní fáwọn onífújì àbí gbogbo olórin lápapọ̀. ìmọ̀ràn kankan ò dúpé ká gbé gbéraga ká gbé ọ̀tẹ̀ ká gbé tẹ̀m̀bẹ̀lẹ̀kún ká gbé gbogbo àwọn ìwà pálapàla ká gbé sẹ́gbẹ̀ẹ́ ká rántí pé àrùn tó bá ń ṣe ogójì ló ń ṣọ̀ọ́dún ká rántí pé àrùn tó ń ṣàbọ̀yadé gbogbo ọlọ́ya ló ń ṣe ká má fi dúdà pé torí pé tán bá ní gbogbo ọlọ́ya o àwọn ọlọ́ya ní bí wọ́n ṣe ń kíra wọn àwọn ọlọ́dẹ ní bọ́n ṣe ń kíra wọn àwọn alágbẹ̀dẹ ní bọ́n ṣe ń kíra wọn oníṣàngó ní bọ́n ṣe ń kíra wọn so tí ọ̀rọ̀ tó bá wọ́n ní tí chief of army staff bá fún fèrè àwọn ní kakí ẹgbẹ́ ẹ̀ ló ń pè gbogbo àwọn nǹkan tá bá ti lè kóra wa ní ìjánu tá fọ̀tẹ̀ sílẹ̀ tá gbé èyí tó ń ṣe ọ̀rọ̀ gidi tá gbé síwájú a máa rí pé iṣẹ́ tá à ń ṣe yẹn kò ní kú àwa náà máa làmìlaka nítorí pé ọ̀tún ń wẹ òsì òsì ń wẹ ọ̀tún lọ́wọ́ fi mọ́ kò sí bí èèyàn ṣe lè bọ́wọ́ yìí ṣe lè kí fún yàn tó kó fi jàmàlà kó wá fẹ́ fọ́ kó ṣe wá kẹ́rẹ́ kan mẹ́lẹ̀ kó rò kó máa fọ́ mọ́ o ò lè fọ́ mọ́ bó bá bọ́ṣẹ sọ́wọ́ yìí kò sí bó ṣe lè ṣe o ò lè fọ́ mọ́ kò sí bá ṣe lè dá ẹ o ò lè fọ́ wá kàn gbìyànjú ni ṣùgbọ́n tó bá fi ọṣẹ sọ́wọ́ kan tó fi pawọ́ kejì tó bẹ̀rẹ̀ sí fọ́ báyìí tó bá ṣomi sí gbogbo ọwọ́ ló máa fọ́ wá fọ́ mọ́. níbi tí ẹ wá déhùn jẹ́ ìkónimára ǹjọ́ wà fáwọn onífújì tí wọ́n jẹ́ bí ọmọ yìí jẹ́ kó wọn mára báyìí. mo gbìyànjú tèmi kọ́lọ́hún kó bá ṣe kí ni kọ́lọ́hún kó gbà. ẹ sá wò. mo gbìyànjú tèmi ibi tí mo gbìyànjú dé táwọn ò bá ní boná ọlọ́run mọ́ra wọ́n á sọ pé mo gbìyànjú tèmi mi ò lè mọ́ ṣe tán ọlọ́run lọ́ba tó ń kọ́yàn wọ́n ṣe mi ìgbà tí mi ò ń ṣe robot kò dẹ̀ sí ni mi ò má gbìyànjú àti dá lọ́wọ́ everybody. ọwọ́ ta lè yóò ti á dá. tó o bá ń sáré pé kó dá lọ́wọ́ gbogbo èèyàn o ò ní pàpà dá náà ni àìdá lọ́rọ̀ ẹ máa padà já sí nítorí pé bó fi odindi pot kan ṣe ọbẹ̀ tó gé ẹran yẹn ní 300 tó wá ń pe gbogbo èèyàn pé ẹ wá jẹun tó bá dórí ipò kó ẹran kan tó o bá ní ìwà àjókòó tẹran kan ìwà àjẹtẹ lómi bá dé tó bá sọ pé ẹran kan ló kù ní máa dájẹ fún rẹ o ti bẹ̀ gbọ̀tá nìyẹn o ṣoore fún gbogbo 299 yòókù tó lásọ pé pípa àwọn ọkọ bẹ́ẹ̀ kí ló sì nígbà tó ní débẹ̀ ṣé o fún mi jẹ ni o fún mi jẹ náà tó bá wà ń rojọ́ tó bẹ̀ sí ń tẹ́wọ́ rojọ́ ẹran 300 ni mo gé èèyàn 299 ti jẹ ẹyọkan tó kù tèmi náà fẹ́ jẹ àwọn wàá tún wá láwọn èèyàn tó ń gbọ́ yín tó máa sọ pé ibi wà ló pèrò ebi wọ́n yẹ kó gé kan méjì ni wà tó máa sọ pé kó yẹ kó gé yẹn wọ́n tún láìkẹ́ ni wọ́n tún bẹ́ẹ̀ wọ́n fẹ́ fọwọ́ bò ní wọ́n ní ó ṣe gbé fún kó kúkú jẹ́ ó ṣe gbé fún wọn kí wọ́n ó jẹ́ ẹ̀kẹ́ wọ́n dẹ̀ ní ìkàdẹ̀rẹ̀ a máa kọ́yàn pé kí wọ́n ṣe báyìí kò lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ o. ọ̀dà pàápàá a yọjú dé bí ilé iṣẹ́ yín bíi méjì ká tó máa lọ tọ́ra àwọn èèyàn fẹ́ mọ̀ pé ìgbàdógóje èrò ọ̀wáyà gbogbo ń tà sọ yìí àwọn èèyàn wọ́n wà lórí kinní rẹpẹtẹ tí wọ́n ń tẹ̀yìn ní tí àwọn èèyàn 3.1k ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká lọ ẹ lè fi kámẹ́rà yìí lè yí lẹ̀.
Adúdú ògúnfe yìí sóògùnfe tá a jẹ rè èlé ló làwọn ògúnfe eléyìí náwọn mẹ́ta wọn tiẹ̀ kó wá kàmélé. Èló ni mẹ́ta? Oh, mẹ́ta ta za su kama 100 to ai ka dai ci ba sai ka faɗi wanda za a faɗa suna ẹ dáhùn. ẹ dáhùn kama àwọn. wani 500 oga. 500 duka uku. Èló ló pé o. 500? Oh, 500? 500,000 kọ́. Lọ yọ ọkùnrin tí ń tún lé ẹ. Who's your brother? Who's your wife? What's he doing? Security of where? Because what are you doing here? I want you to leave this place. Never you come here again. I don't want to see you here. Again. Who is Ayo? I want to know this. Whoever that Ayo is. They must change the Ayo. So don't come here again. You love your life. Just leave this vicinity. I don't want to see you around this. Come. Oh yeah, go fine. All important kí ibi tí wọ́n ti neat. Because àwọn olóyìnbó wọ́n ní appearance shows the manner. Don't ṣe ń lọ sẹ́nu ni. Àwọn èèyàn sọ̀rọ̀ nípa búrẹ́dì yín, wọ́n ní ó fẹ́ yàtọ̀ fáwọn búrẹ́dì tí ń bẹ lórí igbá ṣùgbọ́n wọ́n ní búrẹ́dì 1,000 fẹ́ wà. Nítorí pé n ta fi ń ṣe n ta wà fi ń ṣe búrẹ́dì ti wa àgbọ̀nyẹ nǹkan tí a gbọ́dọ̀ sọ pé torí pé a fẹ́ sọ̀rọ̀ ara wa kábà àwọn tó wà jẹ́ a gbọ́dọ̀ bá nú àwọn èèyàn wa jẹ́ ṣùgbọ́n gbogbo nǹkan tí ò da tó fi ń ṣe búrẹ́dì àwa ò kì í lò ó ohun tí ò da tó fi ń ṣe búrẹ́dì àwa ò ń lò àwọn nǹkan tí ò da fún health àwa ò kì í lò ó n táwa ń lò gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú health àwa ń lò I take health precautions. Ọlọ́run jó sàráfà ó ní kí òun gbádùn yín báwọn ṣe ń wò yín. Ó ní nípa tí ń ṣe búrẹ́dì. Yes, ó fún lélẹ̀. Àwọn oògùn wa ni. Ọkọ̀ já bẹ́ẹ̀ o. Àwọn oògùn wa táwọn lè ní.
ó ní Saheed Òṣùpá ó ní njó lẹ ti rí kan. àjọṣe tó dán mọ́rán kí ni ìsìn gbóná mo rò pé ẹsẹ̀ ṣe búrẹ́dì ń bẹ̀ ni. ìbá ok ó tún dalẹ̀ ẹ̀ẹ̀mejì náà wá fún shift. wọ́n á ṣiṣẹ́ lálẹ́ mọ́jú mo ṣiṣẹ́ bread àwọn tó ń ṣe wọ́n ní orí ọ̀fẹ́ àti ṣiṣẹ́ mọ́jú ẹ má ṣiṣẹ́ mọ́jú tó ti ṣe ti nǹkan bí aago kan lọ́sàn-án gbogbo tó bá ṣe dágó kan ọ̀sán wọ́n ti cover shift ìjọ kan nìyẹn àwọn àlọ́ wọn lọ sinmi wọ́n tún padà bẹ̀rẹ̀ iṣẹ́ tó bá tún ti di láago 8. ẹ jẹ́ lọ dìpátímẹ́ǹtì ti màálù káwọ́ ṣe ti ń lọ ń bẹ̀. mo rí Sawatu water ṣe tó ń somi náà ni. bẹ́ẹ̀ni aṣọ́kù. láti wọ́n wà ní Ìjẹ̀bú Òde bíbá yìí. ní Ìjẹ̀bú Òde kí ni ìyàtọ̀ omi ti yín àtàwọn omi tó wà nù ṣé inú pure water ni àbí tóníke. ó ní plastic water. plastic water. plastic water là ń ṣe. omi wá dẹ̀ dá. gbogbo precautions náà láti. ẹ tó ń tẹyin náà. à ń ṣe mẹ̀límẹ̀lí yẹn. mẹ̀límẹ̀lí bóòlù òun ṣe ń rí. àwa ní ẹyin táwa ń ta ẹyin ńlá là ń ta. ẹyin ńlá tí ó ní bí. mo ní ẹyin tí mo lè mo ní àwọn oríṣiríṣi ẹyin tí mo lè fi hàn dábàá wọn ní. kì í sọ ordinary ẹyin. àwọn ẹyin ńláńlá tó ní yòókù méjì. ẹyin ó ń bèjì. ẹyin méjì la máa ń sábà ń tà. ẹ jẹ́ á dé dìpátímẹ́ǹtì ti màálù káwo idán tí ń lọ ń bẹ̀. gbogbo yẹn náà lẹ kó sí bẹ́ẹ̀ bá ti lọ bí eré tẹ́ ẹ bá dé ẹ fẹ́ tẹ kọ̀ọ̀kan yá bẹ̀. ẹ tó ń kọ́ létà. tẹ́ ẹ bá kọ́ tán ẹ máa tà á fún àwọn tó bá fẹ́ rà. ìyá ọba wà ní kí. láti Houston. Houston lamẹ́ríkà. Rọ́ṣí bébí mama. Yes. Gbé kámẹ́rà wa ẹ fẹ́ mọ̀ ta màálù ń bì. Màálù la fẹ́ tà mí. Ṣùgbọ́n màálù ta fẹ́ máa ta yẹn kì í ṣe títà just like that bí o bá ń ṣe nínú ẹ̀ náà la ṣe ọdún náà ní sakos ẹni tí màálù tó fẹ́ máa màálù tó máa jó. Màálù ó máa jó. Màálù ó máa jó. Màálù àjò ẹṣin àjò wọn pàdé ìfún wọn. Owó kòtò yẹn o. Sakos ni. Sáwọn màálù náà wọ́n mọ̀ kó sàlẹ̀. Ṣé sínú ọbí? Sínú gbogbo nǹkan tá a fẹ́ ṣe ní bíbáyìí.
circus ní bíbá màálù Ok. àwọn èèyàn máa jókòó. Wàá wòran màálù. Wọ́n máa jókòó ní gbogbo orí òkè yìí àwọn èèyàn máa jókòó báyìí wọ́n á máa mú màálù jáde màálù á máa ṣe gbogbo oríṣiríṣi. A máa display. Àkúnmí á máa ṣe oríṣiríṣi wọ́n á mẹ́ṣin jáde. Èwo ni ẹ ń bẹ́ síbì? Swimming pool ni. Swimming pool máa wà ń bẹ̀. Swimming pool máa ń bẹ̀. Iná ń ṣe lọ́wọ́ yìí. Lọ́ bá ń yẹ àwọn màálù. Ẹ tiẹ̀ ní màálù tó pọ̀ báyìí. Màálù pọ̀. Ọ̀gá òbí yẹn bá fẹ́ ṣènáwó kò nídìí kọ́ máa tún lọ jìnnà mọ́. Wọ́n kàn nàka sí méjì mẹ́ta. Ó ti o méjì mẹ́ta ẹ̀kọ́ tọrọ àdúrà kọ́ lọ́ọ́ jálè. Màálù yìí a fẹ́ lò wọ́n fún sákọ̀sì. Màálù sákọ̀sì. Màálù yóò ti fẹ́ tóṣù mélòó tẹ́ ẹ ti ń sìn báyìí. Ilé. Tẹ́mi ti ń sàtọ́dún mẹ́fà. Ọdún mẹ́fà. Ọmọ ọdún mélòó lòun? Báyìí ń sìn tàbá ka ọjọ́ orí ẹ̀ láti wà bí ọmọ ọdún mẹ́wàá báyìí. Ọmọ ọdún mẹ́wàá. Láti tọ́dún mẹ́wàá orí mi ti ń sìn látọ̀dún mẹ́fà. Láti wà lọ́mọ ọdún mẹ́wàá. Bó lẹ ṣe mọ nǹkan tí wọ́n máa jẹ àti tí wọ́n láìkì? Àmọ́ àwọn torí màálù kó oríṣiríṣi. Wọ́n kó oríṣiríṣi. A ní oríṣiríṣi màálù. A ní ètò ẹ pé bókóló náà ń pè é. Bókóló kíni màálù ti bonu? Bókóló màálù tí ò níwò yẹn wọ́n pè é bókóló. Àti yákànà àwọn oníwò ńlá àti red bull òró oríṣiríṣi màálù wà. Gbogbo ẹ̀ lẹ́tẹ̀ ti dámọ̀ ẹ lọ kọ́ṣẹ́ rẹ ní àbíbò lẹ́tẹ̀ mọ́. Nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ìyá bẹ̀rẹ̀ fún gbogbo nǹkan ìyá kàǹpà ẹ̀. Àwọn bókóló nì. Bókóló làwọn tí ò níwò wọn níwò bókóló ni wọn. Aláwọn yákànà tó níwò gàdá ní red bull òró. Nígbà wọn fẹ́ mú èyí. Ó ga ọ nǹkan ju nǹkan lọ. Àwọn náà ló kún bí ìbáyìí. Wọ́n láti inú agbo. Láti inú agbo kan. A ní agbo. Ẹ tún lágbo mi yàtọ̀ fún mi. Àwọn tàbí display rà kó wá bí ìwà alágbó ní sọ pé ìyàtọ̀ màálù wá bí 500. Ràkúnmí wà ń bẹ̀. A ní ràkúnmí náà. Alẹ́ ẹṣin náà. Ẹṣin wà ń bẹ̀. Kọ́lé àwọn ẹṣin tó ń sìn. Àwọn akáwọn ẹṣin wá wá. Alẹ́ ẹṣin. Ọ̀gá ọ̀ ẹ kú gbìyànjú. Yamida. Kọ́kọ́ ọmọdé ìdá kọ́kọ́ àwọn oúnjẹ wọn kọ́kọ́ sílẹ̀ ní ìgbọ́lá wọn sílẹ̀. Bello. Go. Ẹ̀tẹ̀ náà Fúlàní tó pọ̀ ń bì. Nàmbá yín mójútó. Ok, ẹ tún ń sin àgbò náà. Mi ní àwọn àgbò tí mò ń sìn. Sọ àyè wà fún wa ní wọn nínú oko. Wọ́n bá ti ṣe ogun àyè wọn tó ń ṣe nígbà tó ń sìn. Àwọn náà láyè fún wọn. Wọ́n láyè fún Ọlọ́run náà. Ṣé wọ́n ti dá yín mọ̀ ni? Agbègbè.
Cadê Bert?